A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ orílẹ̀-èdè United States Joe Biden ti jẹ́jẹ̀ẹ́ láti ṣe àfihàn fún gbogbo àgbáyé wípé orílẹ̀-èdè US dúró pẹ̀lú ìṣọ̀kan fún orílẹ̀-èdè Israel nígbà tí ó ṣe àbẹ̀wò sí ibi ìdúgbàmù àdó olóró ní ilé ìwòsàn, bí ó ti sọ wípé àwọn ológun ilẹ̀ Israel kò lọ́wọ́ nínú ìkọlù yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ó jọ bí ẹni wípé ikọ̀ ológun mìíràn ni ó ṣe ìkọlù yìí. Biden sọ fún adarí ilẹ̀ Israel Benjamin Netanyahu níbi ìpàdé tí ó wáyé láàrin àwọn méjèèjì wípé ọ̀pọ̀ ni kò mọ ohun tí ó fa ìdúgbàmù yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Biden kò sọ ìdí tí ó fi sọ èyí, iléeṣẹ́ ìjọba fún ètò ìlera ní Hamas sọ wípé Israel ni ó fa ìdúgbàmù tí ó dẹ̀mí ogunlọ́gọ̀ ẹ̀mí ènìyàn légbodò, ṣùgbọ́n iléeṣẹ́ ológun sẹ́ ẹ̀sùn yìí bí wọ́n ṣe da ẹ̀bi ru àṣìta àdó olóró láti ọ̀dọ̀ àwọn Mùsùlùmí Jihad ti ilẹ̀ Palestine tí í ṣe ẹgbẹ́ agbésùnmọ̀mí mìíràn. Bákan náà ni àwọn náà kọ ẹ̀sùn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Àwọn ará agbègbè Ẹ̀kú-Igbò ní ìjọba ìbílẹ̀ Owóndé ìpínlẹ̀ Edo ti rawọ́ ẹ̀bẹ̀ sí ọba ìlú Benin Ehuare kejì láti bá wọn pèsè àlàáfíà fún ìdàgbàsókè agbègbè yìí. Nínú ẹ̀sùn tí wọ́n pè ní àwọn ará ìlú Ẹ̀kú-Igbò ti sọ wípé Òdìnwèrè àná ní abúlé wọn pa Alex Omoigwe dolóògbé ní oṣù kejìlá ọdún 2015 gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Benin pa Ìgbínokwe Ọmọrúyì ní oyè kan. Èyí kì í ṣe oyè àjogúnbá. Òkúrìrè ní alákòóso kejì. Wọ́n ṣe àfihàn wípé nígbà tí wọ́n kéde ikú pa Omoigwe fún ọba Benin, ó pàṣẹ kí Òkúrìrè bẹ̀rẹ̀ iṣẹ́ adelé Òdìnwèrè títí di ìgbà tí wọ́n ó fi parí gbogbo ètùtù tí yóò la ọ̀nà fún yíyan pa Ìgbínokwe Ọmọrúyì fún ọdún 3. Àwọn olùṣẹ̀sùn yìí ṣàlàyé wípé wọ́n yan pa Ọmọrúyì gẹ́gẹ́ bí Òdìnwèrè ti abúlé Ẹ̀kú-Igbò ní ọjọ́ 10 oṣù kẹwàá ọdún 2019. Bí ayẹyẹ ọdún kẹta ṣe ń wáyé ní ọdún 2021 ní ọkọ̀ mẹ́wàá tí àwọn jàǹdùkú kún inú rẹ̀ pẹ̀lú àdá àti àwọn ohun ìjà olóró mìíràn ṣàdédé farahàn. Wọ́n wa ọkọ̀ ọ̀hún lọ sí ilé Òdìnwèrè wọ́n sì lé gbogbo ènìyàn pẹ̀lú àwọn àlejò wọ igbó lọ. Wọ́n dáná sun ilé ìgbìmọ̀ ìlú àti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ìdí nìyí tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Benin kí ó lo ipò rẹ̀ láti bá wọn dá àlàáfíà padà sí ìlú. Wọ́n ní ìdí pàtàkì fún ìkọlù yìí ni bí olúawo Òkúrìrè ṣe kọ̀ láti gba ìdájọ́ ọba wípé kí ó sìn gẹ́gẹ́ bí Òdìnwèrè ní ìlú. Wọ́n ní láti ìgbà náà ni àlàáfíà kò ti jọba mọ́. Wọ́n ní àwọn ní ìgbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọgbọ́n bíi ti Sólómọ́nì tí Ọlọ́run jogún fún un, ó ní agbára láti dá àlàáfíà padà sí ti àtẹ̀yìnwá, kí ó sì rí i dájú wípé àwọn ará ìlú tẹ̀lé ìṣẹ̀dálẹ̀, kí ìfẹ́ àti ìṣọ̀kan lè wà láàárín ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan ẹni 40 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Sunday ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn ìbálòpọ̀ tipátipá pẹ̀lú ìyá wòlíì ìjọ kan ní ìpínlẹ̀ Ògùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé afẹ̀sùnkàn ṣe ẹ̀sùn yìí ní Ọjọ́bọ̀ tí ó kọjá, ṣùgbọ́n ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni ọwọ́ ikọ̀ ọlọ́pàá tó tó. Akọ̀ròyìn jábọ̀ wípé Lékan já wọ inú ìjọ Orí Òkè Àánú Olúwa Gbóhùn Mi tí ó wà ní Ìlógbò-Adùn ní agbègbè Kéńtà ìlú Abẹ́òkúta pẹ̀lú ohun ìjà olóró bí ó ṣe bá ìyá wòlíì lójú oorun. Wọ́n ní ó fi ipá mú ìyá wòlíì pẹ̀lú ọ̀bẹ tí ó sì lérí láti pa á bí kò bá dá òun lóhùn. Nígbà tí kò rí ẹnikẹ́ni pè nítòsí ni ìyá wòlíì bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ wípé kí ó ṣàánú òun, ṣùgbọ́n ẹ̀yìn etí ni gbogbo ẹ̀bẹ̀ bọ́ sí bí Sunday ṣe fárígá wípé àfi kí òun bá a ní àjọṣepọ̀. Lẹ́yìn tí ó yọ tójú rẹ̀ tán ni ìyá wòlíì gba àgọ́ ọlọ́pàá lọ ṣe àfisùn. Lójú ẹsẹ̀ ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ wíwá ọ̀gbẹ́ni yìí
tí ó ti júbà ìhòòrò kí ọwọ́ tó tó ní ọjọ́ Ajé. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, sọ wípé ìyá wòlíì ṣe ìdánimọ̀ afurasí ọ̀hún gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé kíkọ́ àti lébìrà ládùúgbò. Ó ní ìtẹ̀síwájú ìwádìí ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú ẹkùn Àríwá Adamawa tí ilé-ẹjọ́ rọ̀ nípò, Elisha Abo, ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ẹ̀sùn tí ó fi kan ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio wípé òun ni ó pète ìjákulẹ̀ tí ó kojú ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Abo rawọ́ ẹ̀bẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní òní Ọjọ́rú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìtẹríba ni òun fi sọ wípé àtẹ̀jáde àná kò lẹ́tọ̀ọ́ rárá, ó ti yá jù. Ó ní lónìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ṣókùnkùn. Ó ní òun ní gbólóhùn pẹ̀lú ààrẹ ilé-ìgbìmọ̀ ní alẹ́ àná, èyí ló fún òun ní ìdánilójú wípé kò lọ́wọ́ nínú ohun tí ó ṣẹlẹ̀. Ó ní Akpabio sọ àsọdájú wípé òun fi ìtẹ́ òkú ìyá rẹ̀ búra wípé òun kò mọ̀ wípé ó wà ní ilé-ẹjọ́. Ẹ jẹ́ n kà á bí wọ́n ti kọ ọ́ ní Gẹ̀ẹ́sì. I swear by my mother's grave that I'm not involved. I don't even know that you are in court. Abo tẹ̀síwájú wípé kí onípò kẹta lórílẹ̀-èdè tó lè fi ikú ìyá rẹ̀ búra, òun kò rí ìdí kankan fún un láti pa irọ́. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ajé ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá fagilé ìbò tí ó gbé Abo wọlé bí ó ṣe kéde akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Amos Yohana, gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò sínétọ̀ tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì, níbi tí Abo ti da ẹ̀bi àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ rú Godswill Akpabio. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ìgbìmọ̀ ti bu ọwọ́ lu yíyan Ọlá Olúkóyèdé àti Mohammed Amajoda gẹ́gẹ́ bí alága àti akọ̀wé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC). Bákan náà ni wọ́n bu ọwọ́ lu ìyànsípò Halima Shehu gẹ́gẹ́ bí aláṣẹ àjọ National Social Investment Program Agency (NSIPA). Olúkóyèdé ni wọ́n fi jẹ adelé alága àjọ EFCC lẹ́yìn oṣù mélòó kan tí ààrẹ Bọ́lá Tinubu jáwé gbélé-ẹ̀ fún alága àná Abdulrasheed Báwà. Níbi àyẹ̀wò àti ìbuwọ́lù ni Olúkóyèdé ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ tí wọ́n ní awuyewuye lórí owó, bí ó ti pinnu láti fòpin sí i láì bẹ̀rù tàbí ṣojú ìṣáájú gẹ́gẹ́ bí ìlànà òfin. Ó ní òun yóò jẹ́ kí ó má wáyé ju kí ó wáyé kí àwọn máa wá ojútùú sí i lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn amòfin agbẹjọ́rò kan ti ṣe àríyànjiyàn lónìí Ọjọ́rú wípé gómìnà Olúwarótìmí Akérédolú ní àtìlẹ́yìn ìlànà òfin láti darí ìṣèjọba ìpínlẹ̀ Ondo láti ibikíbi lórílẹ̀ àgbáyé. Àwọn agbẹjọ́rò yìí ní kò sí ìbàṣẹ́jẹ́ nínú ìṣèjọba ìpínlẹ̀ Ondo. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Mọ́rákìyọ̀ Ògèlè nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìlú Àkúrẹ́ sọ wípé àríyànjiyàn tí ó rọ̀ mọ́ ibùgbé gómìnà kò lẹ́tọ̀ọ́ nítorí òfin Nàìjíríà kò pa á láṣẹ wípé gómìnà gbọ́dọ̀ máa gbé ní ìpínlẹ̀ tí wọ́n ti yàn án. Ògèlè tẹ̀síwájú wípé kò sí ẹni tí kìí ṣe àárẹ̀, kò sì sí ẹni tí ó gbàdúrà fún àárẹ̀, ṣùgbọ́n bí àárẹ̀ bá ti yọjú, ó pọn dandan kí ènìyàn bójútó ara rẹ̀ yálà lórílẹ̀-èdè tàbí lókè òkun. Fún ìdí èyí, gẹ́gẹ́ bí gómìnà, ó lè ṣe àárẹ̀. Ó ní níwọ̀nba ìgbà tí ẹnikẹ́ni kò bá ti ṣàwáwí wípé kò ṣe ojúṣe rẹ̀, àbùṣebùṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ògèlè, ní kété tí gómìnà padà dé láti ìrìnàjò ìlera ni ó bu ọwọ́ lu àbádòfin ìjọba ìbílẹ̀ Káńsù. Ó ń san owó àwọn òṣìṣẹ́ déédéé, bí kò bá ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ni òfin ti lè wọlé. Láfikún, ó ní kò sí nǹkan tí olóṣèlú kìí kà kún nítorí wọ́n ń gbáradì fún ìdìbò ni ó fa gbogbo awuyewuye wọ̀nyí. David Ebriku ní tirẹ̀ sọ wípé kò sí òfin tí ó kàn án pa fún Akérédolú láti ṣèjọba láti ìpínlẹ̀ Ondo.
ó ní òfin fi ààyè gba gómìnà láti ṣèjọba láti ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adẹ́rìn-ín-pọ̀ṣónú òṣèré ilẹ̀ Nàìjíríà John Okafor, tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Ibu, ti ké gbàjarè lórí àìlera rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òṣèré yìí ti ṣe àfihàn fídíò láti ilé ìwòsàn wípé òun ní ìpèníjà àìlera. Ibu jẹ́ kí ó di mímọ̀ wípé láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni òun ti wà lórí ibùsùn ní ilé ìwòsàn. Ó ní dókítà sọ wípé ó ṣeéṣe kí wọ́n gé òun lẹ́sẹ̀ bí àwọn kò bá rí ìyàtọ̀ lẹ́yìn ìtọ́jú. Mr Ibu ní òun ń retí ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà nítorí òun kò fẹ́ kí wọ́n gé òun lẹ́sẹ̀. Nínú fídíò yìí ni ìyàwó Okafor àti ọmọ rẹ̀ náà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àdúrà àti owó. Ọmọbìnrin rẹ̀ ní láti ìgbà tí bàbá òun ti wà ní ilé ìwòsàn ni òun ti ń san owó ilé ìwòsàn. Ó fi kún un wípé àwọn ẹbí fẹ́ gbé bàbá rẹ̀ lọ òkè òkun fún ìtọ́jú tó péye. Ó ní ilé ìwòsàn tí àwọn wà ti ń gbèrò àti fi ránṣẹ́ sí ilé ìwòsàn mìíràn nítorí kò sí ìyàtọ̀ pẹ̀lú àìlera rẹ̀. Ìdí nìyí tí àwọn ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-iṣẹ́ tàbí ọmọ orílẹ̀-èdè láti ràn wọ́n lọ́wọ́ lórí ìlera Mr Ibu. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ àìlera bẹ́ẹ̀ máa wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.